Ògo ni fún Baba àti fún Ọmọ àti fún Ọlọ́run ẹ̀mí mímọ́. Bí ó ti wà láti kọ́ṣe tó ń bẹ nísìn, bẹ́ẹ̀ ni ó sì máa rí ní ìgbà gbogbo, ayé àìnípẹ̀kun. Àmín. Ìwé mímọ́ sọ wípé nínú ìwé ẹkún Jeremáyà 3:21, ó ní àánú Olúwa ni tí àwa kò parun tán, nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àánú rẹ̀ kò ní ìpẹ̀kun. Ìwọ tó ń wò mí lọ́wọ́lọ́wọ́, gbọ́ ọ̀rọ̀ Olúwa ní ẹnu mi. Nípa àánú Ọlọ́run, ogun ayé ò ní borí rẹ̀. Ó ní àánú Olúwa ṣáà ni tí àwa kò fi parun tán. Ìwọ gbọ́ o tó bá rí àmì ṣe ni. Nípa àánú Ọlọ́run, ogun ọ̀tá ò ní borí rẹ̀. Nípa àánú Olúwa, ogun ayé ò ní borí rẹ̀. Nípa àánú Olúwa, mo lógun ò ní borí rẹ̀. Ogun ò borí òkun rí. Gbọ́ ìwọ tó ń rí mi wò lọ́wọ́lọ́wọ́, ogun ọ̀tá ò ní borí rẹ̀. Nípa àánú Olúwa ni mo súre sínú ayé rẹ̀ wípé ogun ilé bàbá ò ní borí rẹ̀. Nípa àánú Olúwa ni mo súre wípé ogun ilé ìyá ò ní borí rẹ̀. Nípa àánú ni mo súre fún ọ wípé ogun ènìyàn mímọ́ kò ní borí rẹ̀. Gbogbo ariwo tán bá pa nínú ọjà kì í borí ọjà. Gbọ́ ọ̀rọ̀ Olúwa tí mo sọ sínú ayé rẹ̀ iṣẹ́. Gbogbo ẹni tó gbógun dìde sí ọ, ogun ìyẹn ò ní borí rẹ̀. Kò sí bí òkun ti wù kó pariwo tó, ariwo òkun ò ní borí ayé. Nípa àánú Ọlọ́run sẹ́, mo nípa ariwo ènìyàn ò ní borí rẹ̀. Gbọ́ o, èmi tẹ̀síwájú nínú ìrètí mò ń sọ fún ọ yìí, jẹ́ ń súre fún ọ pẹ̀lú àṣẹ òkun lẹ́ẹ̀kan sí. Ìwé Òwe orí 4:4, ó sọ wípé bẹ́ẹ̀ ni ìwọ yóò rí ojú rere àti ọ̀nà rere lójú Ọlọ́run àti ènìyàn. Mo súre fún ìwọ tí ò ń wò mí lọ́wọ́lọ́wọ́. Lójú Ọlọ́run wàá rí àánú gbà. Lójú ènìyàn wàá rí àánú gbà. Lójú ọmọdé wàá rí àánú gbà. Lójú àgbàlagbà wàá rí àánú gbà. Gbogbo ẹni tó ń wò mí pátá, ọ̀nà rẹ̀ á wo Olúwa. Mo wí ní orúkọ Jésù, ayé rẹ̀ á wo Olúwa. Mo wí ní orúkọ Jésù, ayé ọmọ rẹ̀ yóò wo Ọlọ́run. Mo wí ní orúkọ Jésù, iṣẹ́ rẹ̀ yóò wo Ọlọ́run. Gbogbo àwọn ènìyàn tó yí ọ ká láti òní lọ, Olúwa fi ìfẹ́ rẹ̀ sí wọn ní ọkàn. Gbogbo ẹni tó yí ọ ká láti òní lọ, Olúwa fi ìfẹ́ rẹ̀ sí ọkàn wọn. Àwọn tó ń bẹ ní àyíká rẹ̀ àti àyídà rẹ̀ láti òní lọ, Ọlọ́run fi ìfẹ́ rẹ̀, ó gbé ìfẹ́ rẹ̀, ó gbé sí ọkàn wọn. Ó ṣáà ti sọ pé wàá rí ojú rere Ọlọ́run àti ti ènìyàn, àti ojú rere Olúwa àti ojú rere ènìyàn. Bẹ̀rẹ̀ sí ní lọ máa rí gbà. Bó ṣe ń share program yìí tó dẹ̀ comment tó dẹ̀ like ẹ̀, mo wí ní orúkọ Olúwa àtọ́jú rere Ọlọ́run o àti tènìyàn, ó yá lọ máa rí gbà. Ọ̀nà rẹ yóò máa dára ni, iṣẹ́ rẹ yóò máa dára ni, ọ̀nà rẹ yóò dára, òwò rẹ yóò dára, ìgbéyàwó rẹ yóò sunwọ̀n. Bẹ́ẹ̀ ni Olúwa wí. Ògo ni fún Olúwa Ọlọ́run lókè ọ̀run. Ògo ni fún Olúwa Ọlọ́run lókè ọ̀run. Bá mi share program yẹn, bá mi share. Ó kéré tán, gbìyànjú kó share fún èèyàn púpọ̀. Bá mi share, subscribe sórí YouTube channel wa kó lè máa rí àwọn ẹ̀bẹ̀ àdúrà nígbà tá a bá ti ń drop ẹ̀. God bless you. You are welcome in the mighty name of Jesus. Thank you.